ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. ní ìtẹ̀síwájú àlàyé ìtumọ̀ ọ̀rọ̀ Ọlọ́run nínú al-Qur'an al-Karim, Suratul Mā'idah, áyà tí a ti dúró ọ̀nà ni áyà 60. Insha Allahu ta'ala lórí áyà yìí ọ̀nà ni a ti máa tẹ̀síwájú. A'udhu billahi minash shaitanir rajim. بسم الله الرحمن الرحيم. قل هل أنبئكم بشر من ذلك مثوبة عند الله من لعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت أولئك شر مكانا وأضل عن سواء السبيل. Ọlọ́run ọba dẹ́dà wa gẹ́gẹ́ bí a ṣe ṣe lálàyé fún wa níjókòó tí ó ṣáájú, Ọlọ́run ọba ń fèsì sí ìwà àti ìṣeṣẹ́ àwọn ahlul kitab al-yahud wan nasara tí wọ́n ń bu ẹnu àtẹ́ lu Islam, tí wọ́n sì ń fi ẹnu àbùkù kan Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn tí wọ́n gbàgbọ́ nínú Ọlọ́run. Ọlọ́run wá ń jẹ́ kó yé wa wípé gbogbo nǹkan tí àwọn aláìgbàgbọ́ tí wọ́n fi ń bú wa, iyì ẹ̀yẹ ló jẹ́ fún wa, àpọ́nlé òun ló jẹ́ fún wa. Wọ́n ń fi ẹnu àbùkù kàn wá lérí pé a gba Allah gbọ́ lọ́lọ́run nìkan, àgbà pé kò lórogún, wọn ò bí kò sì bímọ. Ìgbàgbọ́ wa nìyí, àwọn fi ń fàbùkù kàn wá wípé ó ṣe lè rí bẹ́ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, a nígbàgbọ́ sí al-Qur'an, àfikún àyọkúrò bẹ̀. Wọ́n rí eléyìí náà sí nǹkan àbùkù fún wa. Wọ́n rí wa pé ẹ̀sìn wa ó wà rigid, ìgbàgbọ́ wa ó wà conservative, ojú kan abáníká dúró sí náà ni àtúnlé yí padà. Bẹ́ẹ̀ sì ni tán fi ń bú wa yìí àpọ́nlé ló jẹ́ fún wa. Bákan náà, ìnígbàgbọ́ sí gbogbo àwọn ìwé tọ́lọ́run fi rán àwọn ànábì Ọlọ́run tó ṣáájú àti ìnígbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba tó ṣáájú tiwa, eléyìí náà yìí àpọ́nlé ni fún wa. Bákan náà, a sì gbà wípé ọ̀gọ̀ọ̀rọ̀ wọn pòkì ni wọn. Àwọn nǹkan tí àwọn ahlul kitab tí wọ́n fi ẹnu àbùkù kan mùsùlùmí àti Islam, Ọlọ́run wá jẹ́ kó yé wa wípé èyí tó ń bẹ lára tí wọn táwa bá fẹ́ máa tẹnu bọ̀ ilẹ̀ òkun. Ìyẹn ni àyà eléyìí tí a kà níjókòó tó ṣáájú. A'udhu billahi minash shaitanir rajim, bismillahir rahmanir rahim. Ọlọ́run bá ní kúl, ìrẹ́ ànábì sọ fún wọn, hal unabbi'ukum bi sharrin min dhalika mathubatan inda Allah. Gbogbo àwọn ọ̀rọ̀ tí àwọn aláìgbàgbọ́ ń sọ sí yìí, tẹ́ bá ní kẹ́ tú tí wọ́n wò, Ọlọ́run ìrẹ́ ànábì fún wọn nírò in tó burú lára tí wọn ó pọ̀.
ju nǹkan tí wọ́n ń rí wí nípa ẹ̀yin olùgbàgbọ́ lọ ní tó ṣe pé bí sharrin min dhalika mathubatan inda Allah àwọn ẹ̀san ìjìyà ìtọ́lọ́wọ́n bá ti palẹ́sẹ̀ kalẹ̀ fún wọn àbẹ́lẹ̀ ìtọ́lọ́wọ́n ti fìyà rẹ̀ jẹ wọ́n lé ayé yìí tí ẹ bá sì wé ìtàn ara tí wọ́n kún fún àlébù nínú wọn ni wípé man la'ana Allah ẹ lọ wò tàn àwọn tọ́lọ̀ ń làánà tí bá wọn Yahudi náà ni láfikà fún wa lánàá Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala Ọlọ́hun Ọba ní lu'ina alladhina kafaru min ahli al-kitab ala lisani Daud wa Isa ibn Maryam dhalika bima asaw wa kanu ya'tadun Ọlọ́hun ní a ti ṣẹ́bi lé wọn àwọn tí wọ́n ṣe àìgbàgbọ́ nínú àwọn tàà fún ní tírà ṣáájú yìí látorí ahọ́n ànábì Daud àti ànábì Isa ọmọ Maryam wọ́n gbé wọn ṣépè sẹ́ni èpè ẹni ègún ní wà lóhun ń fi ẹnìkan ṣe ẹ̀yẹ ìyẹn nìkan kọ́ Ọlọ́hun Ọba ní wa ghadiba alayhi sáwọn tí Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala tọ́lọ́run lóhun ti bínú sí gbogbo tá bá ń ka suratul Fatiha in ta mọ̀rí bẹ̀ ní pé ghayril maghdubi alayhim waladdallin àwọn sàbẹ́bẹ̀ lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní man umul maghdubi alayhim Ànábì náà al-yahud sáwọn wọ̀nyí kí ni wọ́n fẹ́ sọ sẹ́yìn tọ́wà kó ìrẹ̀wẹ̀sì ọkàn báyìí wọ́n mọ̀ rí àwọn obìnrin mùsùlùmí wọ́n mọ̀ ní sóòrò èmẹ́yìn ni tẹ́ di gbogbo ẹ̀ kúkúkúkú àṣẹ́ni tó ń rìn ò lọ́yẹ kó fìyàn sí ẹ̀yẹ ní abẹ́ni tó dá sóbúra Ọlọ́hun bá ní ẹnìkan kọ́ wa ja'ala minhumul qiradata wal khanazira wa abada at-taghut sáwọn tó ṣe wípé nínú wọn ara àwọn tọ́lọ́hun bá sọ dọ̀bọ̀ tí Ọlọ́hun sí kí ni ó tó sọ wọ́n dọ̀bọ̀ wal khanazir a rí nínú wọn àwọn tọ́lọ́hun bá sọ wọ́n di ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ ni ó mọ búyàn bákanáà wà ábádà taghut àwọn yìí sì làwọn tó ṣe wípé wọ́n fi tọ́lọ́hun Ọba lẹ̀ wọ́n padà jẹ́ ẹni tó ń bọ òòṣà qira'at ó wáyé lórí wà ábádà taghut quri'a bi fi'l al-madi wà ábádà taghut wà quri'a wà ubida taghut abdu taghut ubudun taghut gbogbo ẹ̀ náà ń fi orí sọ wípé wọ́n padà tún di ẹni tí wọ́n tún jọ́sìn fóòsà tó ti pé wọ́n kílèmù pé àwọn tẹ̀lé Ànábì Musa àwọn tẹ̀lé Ànábì Isa ọmọ Maryam ọ̀pọ̀lọpọ̀ wọn lè ní ẹlẹ́bọ ni wọ́n nílé ìjọsìn wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ń ta epo lẹ̀ wọ́n ń ta ẹ̀jẹ̀ sílẹ̀ wọ́n lérè tán forí kalẹ̀ fún Ọlọ́run bá ní ẹnu àwọn wọ̀nyí kò gba ìbò yìí Ọlọ́run bá sọ ilé fún Ànábì sallallahu alayhi wa alihi wa sallam tasliyatan linnabiyyi sallallahu alayhi wa sallam wa ummatihi Ọlọ́run sọ ilé yìí láti lè fi àwa mùsùlùmí lọ́kàn balẹ̀ wa tathbitan lana pé gbogbo tí àwọn ahlul kitab tí wọ́n bá rí kí wọ́n máa sọ ní àti fi ẹnu àbùkù kankan tá a gbé lọ́wọ́ iyì ní nǹkan yẹn jẹ́ fún wa o gbogbo àwọn nǹkan tọ́lọ̀ ń pè lápọ́nlé fún wa tọ́lọ̀ ń pè níyì fún wa àwọn fẹnu àbùkù kan ó dájú wípé àwọn lẹ́nu àbùkù ẹni tó bá jẹ́ mùsùlùmí kó ń dúró ṣinṣin lórí ìgbàgbọ́ rẹ̀ ọlọ́ni ulaika sharrun makana àwọn wọn ni wọ́n làwọn tó ṣe wípé ipò wọn ó burú jáì lórílẹ̀ wa adallu an sawa'is sabil tẹ́ bá sì ń wá ẹni tó ti ṣìnà tí ó sì lè mọ̀nà rárá àwọn náà áyà yìí ibẹ̀ láti dúró lánàá àwọn ṣàlàyé fún wa wípé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala Ọlọ́hun ní wa ja'ala minhumul qiradata wal khanazir Ọlọ́hun Ọba ní nínú àwọn Yahudi a sọ àwọn kan di ọ̀bọ a sì sọ àwọn kan di ẹlẹ́dẹ̀
àwa ni a fẹ́ sọ̀rọ̀ lórí in tán pè ní al-mashu. Al-mashu o náà ni tahwilu suratil insan wa tabdiluha bima huwa aqbahu minha. O náà ni ká yí ẹ̀dá ọmọnìyàn padà, ká yí sí ẹ̀dá tó ṣe wípé ó burú jáì. Ẹ̀dá ọmọnìyàn yẹn ti wà léèyàn tẹ́lẹ̀, ìgbà tí ìbínú Ọlọ́run wá sọ̀kalẹ̀ lé lórí, Ọlọ́run wá yí ẹ̀dá yẹn padà, ó sọ dọ̀bọ. Ọlọ́run yí ẹ̀dá yẹn padà, ó sọ dàjá. Ọlọ́run yí ẹ̀dá yẹn padà, ó sọ dẹ̀lẹ́dẹ̀. Ìyẹn náà ń pè ní al-mashu. Kí ni àwọn àfáà sọ lórí al-mashu? Ṣé al-mashu yìí kí Ọlọ́run máa yí ẹ̀dá kan padà láti bí ẹ̀dá ọmọnìyàn kọ́lọ́run sọ wọ́n di ẹ̀dá míì? Ṣé nínú al-ummamul al-madiya àwọn ìran tó ti kọjá nìkan Ọlọ́run bá ti ń ṣe ni àbótún lè ṣẹlẹ̀ nínú àwọn al-umma yìí náà? Àwọn kan tá fẹ́ pé ẹ̀wọ̀ ìjà lè rí wípé lásìkò táwa náà wà yìí, àwa tá jẹ́ umma Ànábì Muhammad sallallahu alaihi wasallam, kó tún padà wá ṣẹlẹ̀ wípé àwọn èèyàn kan bẹ tán jẹ́ mùsùlùmí gan tọ́lọ́run padà yí ẹ̀dá wọn padà, bóyá sọ wọ́n dajá ni, bóyá sọ wọ́n dẹranko ni, bóyá sọ wọ́n dẹlẹ́dẹ̀ ni. Só tún lè ṣẹlẹ̀. Àfẹ́sàgbéyẹ̀wò. Bákan náà, ǹjẹ́ al-mashu tá ń sọ yìí, só náà ni tán pè ní tanasukhul arwah. Tanasukhul arwah o náà ni wípé ìgbàgbọ́ kan ni pé ẹnìkan nígbà tó wáyé tó kú, tí wọ́n tún wá fẹ́ bí, ìgbà tó wá tún wá padà wáyé ẹlẹ́ẹ̀kejì, ó wá ní ajá, ó wá ní ẹlẹ́dẹ̀, ó wá ní màálù. Tó pé ìgbàgbọ́ àwọn èèyàn kan ni wípé gbogbo àwa tá wà láyé àti wáyé rí tẹ́lẹ̀, ìgbà tá wá ṣe dáadáa ní àkọ́kọ́ wá wọn lọ́lọ́run tún wá ní kún ó tún bí wa padà léèyàn ká lè gbẹ̀san dáadáa àkọ́kọ́ tá ṣe. Ṣùgbọ́n àwọn tí wọ́n bá ṣe àìdá ní àkọ́kọ́ tán bá kọ́ wáyé, ìgbà tán bá fẹ́ padà wá lẹ́lẹ́kejì, àwọn ni wọ́n fi dá màálù, ajá, ọ̀bọ, ẹlẹ́dẹ̀. Ìgbàgbọ́ yẹn ni tanasukhul arwah tí wọ́n máa ń pè ní reincarnation. Ṣé yẹn náà ni al-mashu? Ẹlẹ́ẹ̀kẹta o náà ni tashawwuhat khilqiyya. Tashawwuhat khilqiyya. Tashawwuhat al-khilqiyya. Náà olè bó ń pè ní congenital abnormalities. Bóyá wọ́n bí ọmọ, nígbàtí wọ́n bí ọmọ wá dàbí ọ̀bọ. Wọ́n bí ọmọ ó dàbí mẹ̀míwọ̀ta, ẹsẹ̀ rẹ̀ ìrù àbí ìdí ẹjáun, ara jẹ́ ara èèyàn, ẹsẹ̀ jẹ́ ẹsẹ̀ ẹja. Àbí wọ́n ti ẹ̀ bí ọmọ orí dàbí orí ewúrẹ́, ara dàbí ara èèyàn. Ṣé yẹn náà sí al-mashu? Ó náà láàmù. Tí a bá gbogbo àwọn kan ìta bá gbé ẹ̀wò, a gbọ́dọ̀ mú òfin Allah lérí ẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, a wà mọ̀ kí ni ọ̀rọ̀ àwọn al-fuqaha, àwọn ọ̀fọ́ onímọ̀ fiqh lórí àwọn agbègbè ọ̀rọ̀ yìí. Abẹ́ Allah subhanahu wa ta'ala kí Ọlọ́run kí ó máa ṣe ẹ̀tọ́ àwọn wa sọ́nà. Àkọ́kọ́, al-mashu kìí ṣòun ni tanasukhul arwah, kìí ṣe òun ni tanasukhul arwah, bẹ́ẹ̀ sì ni kìí ṣòun náà ni tashawwuhatu khilqiyya. In tán pè ní al-mashu o ní káwọn ènìyàn kan ti jẹ́ èèyàn tẹ́lẹ̀, èèyàn ni tó ti ń ṣẹ̀mí, kí ìbínú Ọlọ́run wá ṣẹlẹ̀, ìbínú Ọlọ́run ọba yẹn ó wá yí wọn padà, Ọlọ́run bínú sí wọn, wọ́n bá yí padà, wọ́n bá dẹranko. Ìyẹn ni al-mashu.
so láfi lè mọ̀ wípé congenital abnormalities pé wọ́n bí ọmọ kan ó dàbí ọ̀bọ ìyẹn kìí ṣe al-mashu torí pé ọmọ yẹn òkulẹ̀ tí ìdáyé tẹ́lẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wá sáyé ni abnormalities yẹn ṣẹlẹ̀ àwọn factors tó lè fà á ó pọ̀ environmental factors ó lè fà á nutrition lè fà á genetics lè fà á oríṣiríṣi àwọn nǹkan lọ́dọ̀ àwọn onímọ̀ ayé ṣùgbọ́n tí àwọn àfáàfin ilẹ̀ ní wípé tashawuhatu khilkiya òun kọ́ ni al-mashu torí al-mashu tọ́lọ̀wọ́n bá ń sọ ń bí àwọn Yahudi tọ́lọ̀wọ́n sọ wọ́n di ọ̀bọ wọ́n ti kulẹ̀ fìgbà kan jẹ́ èèyàn tí wọ́n pélé dàá kó tó wá di pé Allah subhanahu wa ta'ala ó sọ wọ́n dọ̀bọ̀ tanasukul arwah reincarnation èyí kò sí nínú ìgbàgbọ́ mùsùlùmí bẹ́ẹ̀ tó bá ti wáyé lẹ́ẹ̀kan tó bá tún wá padà wáyé tó bá ṣe dáadáa Ọlọ́run ó tún dá léèyàn tó bá ṣe àìdá Ọlọ́run ó dá lẹ́ranko èyí ò sí nínú ìgbàgbọ́ mùsùlùmí ẹ̀dá yóò yẹ kúrò bẹ́ẹ̀ ṣùgbọ́n èyí tó fẹ́ jọra wọn táàrí nínú àwọn àfó onímọ̀ fíkì tí wọ́n fẹ́ fi wọ́n ṣe kìyàsá ara wọn tó sì bẹ̀nú àwọn àfó onímọ̀ fíkì tí wọ́n náà al-qiyasu bil farik nǹkan tí ò jọra wọn àìfi wọn wéra wọn al-mashu àwọn tí Allah subhanahu wa ta'ala tó bá bínú sí tí Ọlọ́run bá sọ wọ́n di ẹranko àbó sọ wọ́n di ẹ̀dá míì tó tún burú jáì a kò lè fi wọ́n sípò congenital abnormalities a gbọ́dọ̀ fi wọ́n wéra wọn pé ọmọ tí wọ́n bí tán wá bí ọmọ yẹn tí ìṣẹ̀dá ọmọ yẹn tí ò jọ jẹyàn wọ́n ní kìí ṣe al-mashu ṣùgbọ́n al-mashu kí àwọn ènìyàn kan ti jẹ́ èèyàn tẹ́lẹ̀ kí Allah subhanahu wa ta'ala kó wá bínú sí wọn kó sọ wọ́n di ẹ̀dá míì só lè ṣẹlẹ̀ ní àlùmọ̀ àtàwà mùsùlùmí náà ìdáhùn ni na'am bẹ́ẹ̀ tí ẹ̀ṣẹ̀ bá ti pọ̀ a lè padà rí kó padà ṣẹlẹ̀ Ànábì sallallahu alaihi wasallam nínú hadithi àfáà Sahal ibn Sa'ad as-Sa'idi bákanáà àfáà Abu Sa'id al-Khidri àwọn náà gbà wá bákanáà àfáà Imran ibn Husayn àwọn náà gbà hadithi wa hadithi yìí àwọn ashabu sunan Tirmidhi ibn Majah nínú tírà àwọn náà ti gbé hadithi jáde tí àfáà Shaykh al-Albani alayhi rahmatullah tí wọ́n ní hadith tó lálàáfíà ní nínú Sahih al-Jami wọ́n ní Ànábì sallallahu alayhi wa alihi wa sallam Ànábì ní sayakunu fi akhiri zaman tó bá di ọwọ́ kẹyìn ayé àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí yóò máa ṣẹlẹ̀ khosfun o náà ní kílẹ̀ orí yẹ́ ẹ máa gbọ́ pé ilẹ̀ rí níbìkan láti kúkì wípé ilẹ̀ rí àwọn èèyàn rí wọnú lẹ̀ Ànábì tó bá di ọwọ́ kẹyìn ayé yóò máa ṣẹlẹ̀ wa qadhfun kọ́dùfù o náà ni bọ́lọ̀n ṣe pa àwọn ìjọ ànábì Lut bọ́lọ̀n ṣe pa wọn rẹ́ o náà ni kókùtà mọ́ rọ̀bí òjò láti sánmà kó mọ́ bọ́ọ̀lù wọn kó mọ́ pa wọn ànábì ni ẹ máa kíyèsí o ẹ máa retí ẹ tó bá di ọwọ́ ìkẹyìn ayé bákan náà wà maskhun ànábì mention maskhun o náà ni káwọn ẹ̀dá kan ti jẹ́ èèyàn kọ́lọ́n sì bínú sí wọn kọ́ sọ wọ́n dẹ̀dá mi láwọn àfáà fi sọ wípé al-mashu yaqa'u fi hadhihi al-umma nínú al-umma yìí náà ó lè ṣẹlẹ̀ kí wá ní nǹkan tí ó fa àwọn nǹkan wọ̀nyí lọ́wọ́ kan ayé ẹ̀ṣẹ̀ ni o Ànábì ní idha dhaharatil ma'asif wal qainat wa fi riwayati wal qiyan wastuhillatil khamru Ànábì ní tí ó fa àwọn nǹkan yìí tí ó fi máa ṣẹlẹ̀ òun náà ni wípé idha zaharatul ma'asi orin kíkọ àti àwọn nǹkan èròjà orin tó bá gbáyé kan ẹ máa kíyèsí àwọn nǹkan tá à ń sọ yìí nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi òun ni ká sọ orin music gẹ́gbó ti gbáyé kan lẹ́nu àti gbogbo àwọn nǹkan èròjà orin tó bá ti gbáyé kan
ẹ máa retí khosfu ọ̀pọ̀lọpọ̀ kílẹ̀ máa rí máwọn èèyàn lẹ́sẹ̀ ọ̀pọ̀lọpọ̀ kí Ọlọ́run ó bínú kójò máa rọ òkúta bákan náà àwọn èèyàn tí wọ́n ti jẹ́ ẹ̀dá ọmọnìyàn kí ìbínú Ọlọ́run máa ṣẹlẹ̀ sàn ká sì máa yí padà ká máa dọ̀pọ̀ ká máa dín kàmí ẹ máa retí rẹ̀ bákan náà wal qainat káwọn obìnrin kí wọ́n wá pọ̀ nídìí iṣẹ́ orin kíkọ wọ́n máa fi òhun wọn hàn female musicians àwọn obìnrin akọrin máa fọmú hàn máa fọmú jó ẹwọ́n tánà bí sálàmù sọ ẹlẹ́ẹ̀kẹta wastuhillatil khamru nígbàtí àwọn èèyàn bá sọ tí múmú dẹ̀ tọ́ jẹmọ́ ọgbà àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta ta kàkalẹ̀ yìí ó dájú pé ó ti ń ṣẹlẹ̀ inú tá fi mọ̀ pé àwọn èèyàn mu ọtí ju omi lọ ẹ máa wọ ọkọ̀ tán fi máa ń ta pure water èyí tó tóbi jù ní dáínà àwọn ọkọ̀ tán fi máa ta ọtí trọ́ọ̀kì ni ìyẹn ni dẹ̀lílù wípé ayé mu ọtí ju omi gan lọ so gbogbo àwọn nǹkan wọ̀nyí tó ń ṣẹlẹ̀ yìí ó lè padà bí almashu káwọn ènìyàn kan ti jẹ́ èèyàn tẹ́lẹ̀ kí ìbínú Ọlọ́run sì sọ̀ka ìlú wọn lérí kan di ẹ̀dá mi àwọn àfáà sọ pé almashu huwa tahwilu sura wa tabdiluha ila ma huwa akbaru minha kí Ọlọ́run ọba kó yí àwòrán ọmọnìyàn kan kó yí wọn padà kúrò níbi èyí tí wọ́n wà tẹ́lẹ̀ ní ti ìjọmọnìyàn kó yí àwòrán wọn padà sí ẹ̀dá míì tí ó dá rárá téèyàn bá rí tí ó mọ̀ báyàn lẹ́rù kò sí tó fa nǹkan yẹn tó ju ìbínú Allah subhanahu wa ta'ala tó jù lọ tó bá wá rí bẹ́ẹ̀ àwọn àfáà wọ́n wá ṣiṣẹ́ tó pọ̀ lórí wípé almasku yìí sáà lè fi sí ìdájọ́ ọmọ tí wọ́n bí ẹnìkan lóyún ìgbà tí ó bí ọmọ yìí kò jọbọ kò jọyàn sáà sọ wípé ìbínú Ọlọ́run òun ló fà náà ní ṣe mọ́sùkù láàpẹ́ ní àbíkíní káàpẹ́ irú abnormalities bẹ̀ àwọn olùmọ̀ wọ́n ṣiṣẹ́ púpọ̀ lórí agbègbè yìí nítorí pé almasku èyí tó ṣẹlẹ̀ lánàá a ṣàlàyé fún wa wípé ṣé àwọn tí wọ́n di ọ̀bọ nínú àwọn Yahudi yìí ṣé àwọn náà ni wọ́n bí àwọn ọ̀bọ tòní sáwọn tí wọ́n di ẹlẹ́dẹ̀ lásìkò yẹn sáwọn náà ni àrọmọdọ́mọ wọn làwọn ẹlẹ́dẹ̀ èyí tá rí lé ní ẹlòmínà abájọ tán fi láàgbùdọ̀ jẹ ẹlẹ́dẹ̀ àsáwọn ìran Yahudi ìdáhùn sí eléyìí hadith Ànábì sallallahu alayhi wa alihi wa sallam náà Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú hadith afọ́ Abdullah bin Mas'ud radiyallahu ta'ala anhu wal hadith mukharraj fi sahih Muslim hadith ń bẹnu tírà fáwa Muslim wọ́n ní su'ila Rasulullah sallallahu alayhi wa sallam anil qiradata wal khanazir àwọn sàhábà nígbàtí wọ́n gbọ́ àyà pé Ọlọ́run sọ àwọn kan nú àwọn Yahudi ó sọ wọ́n dọ̀bọ̀ ó sọ àwọn kan di ẹlẹ́dẹ̀ àwọn sàbí wá lọ bí lọ́wọ́ Ànábì sallallahu alayhi wa alihi wa sallam wípé àwọn tí Ọlọ́run sọ dẹlẹ́dẹ̀ àwọn tọ́lọ́run sọ dọ̀bọ̀ yìí àhíyà sáwọn ẹlẹ́dẹ̀ àtàwọn ọ̀bọ tí ń bẹ lẹ́ni àhíyà mimma masakha Allah ṣé àwọn ẹlẹ́dẹ̀ tá ń rí lẹ́ni náà àti àwọn ọ̀bọ tá ń rí yìí ṣé àwọn tí Ọlọ́run sọ dọ̀bọ̀ yẹn náà ni wọ́n bí àwọn ọ̀bọ ti sin ní àtàwọn ẹlẹ́dẹ̀ sin náà sóò náà ni ẹ wò béèrè tí yóò lè wá sọ́pọlọ tiwa náà àwọn sàbí ti béèrè lọ́wọ́ Ànábì sallallahu wal hadith fi sahih Muslim Ọlọ́run kí àwa mùsùlùmí púpọ̀
ẹbí àwọn léèrè kan máa múrò ọ̀rọ̀ báyẹn wá kádẹ̀ máa mú rẹ́fúrẹ́ǹsì wá látọ̀dọ̀ ànábì ọlọ́run tí wọ́n bi ànábì léèrè yìí faqala ànábì ní inna Allah lam yuhlik qawma bí dádájú ọlọ́run bá tí ọlá rẹ̀ ga kò ní pa àwọn ìran kan aw qala lam yamsakh qawman ọlọ́run ò ní sọ àwọn èèyàn kan kó sọ wọ́n di ẹ̀dá míì kó bínú sí wọn bóyá sọ wọ́n dẹ̀lẹ́dẹ̀ ni àbó sọ wọ́n di ẹranko ni tọ́lọ́run bá lè ṣe bẹ́ẹ̀ fayaj'al lahum naslan wala aqba ọlọ́run ò ní jẹ́ kí wọ́n bímọ ọlọ́run ò ní jẹ́ kí wọ́n lẹ́yìn kọ́mọ̀ wà jẹ́ wípé prójẹ́nì wọn àrọ́mọdọ́mọ wọn rárá o òdo bó ṣe sọ wọ́n dáhùn náà bí wọ́n ṣe mọ náà nìyẹn wa innal qiradata wal khanasir ṣe rí ọ̀bọ àti ẹlẹ́dẹ̀ tẹ́ rí yẹn tẹ́ rí lé ní ẹ kanat qabla dhalik ọ̀bọ tí ń bẹ kátó sàwọn ẹ̀dọ̀ ẹlẹ́dẹ̀ tí ń bẹ kátó sàwọn so ìran bóòlá ṣe mọ̀pọ̀bọ̀ náà sọ wọ́n dà tí ìbá ṣe pa àti mọ̀ pé gẹ̀gẹ́ jọ̀bọ̀ tẹ́lẹ̀ ẹwọ àlàyé Ànábì sallallahu alaihi wasallam so láwọn afọ́ àbújẹ́ kó yíwa wípé àwọn tí wọ́n di ọ̀bọ tí wọ́n di ẹlẹ́dẹ̀ wọn after 3 days gbogbo wọn kú níbà wọn afọ́ àti sọ tọ́lọ̀ bá ti sọ àwọn èèyàn kan di nǹkan báyìí láàrin ọjọ́ mẹ́ta wọn kú lórí mas'ala yìí láti wá rí nínú àwọn fuqaha táwọn náà wá mú dájọ́ wá wípé ṣé ẹni tí ó bá bí ọmọ tí ọmọ yẹn jẹ́ mushawwa'ul khalqi kò jọyàn rárá bí ọ̀pọ̀ gẹ́lẹ́ lọmọ yẹn ṣe rí ọmọ yẹn tí a fún láàyè kó mọ survive náà tí a ní kó mọ sẹ̀mí tí ó mọ mú ọ̀bọ tí ó dàgbà tó ní ojogun bàbẹ́ pẹ̀lú rùdí láàfin rí nínú àwọn fuqaha tó wọ́n ní irú ọmọ tó bá ti rí báyẹn lẹ́yìn ìjọ kẹta tí ò bá ti kú fún rẹ̀ kí wọ́n pa masala yìí ó wá rèsì argument tó padà bí kọ̀rọ̀rù eléyìí tó wáyé ní majlisi majma'ul fiqhi al-islam àgbáríjọ ìjókòó ìfìmọ̀lúìmọ̀ lórí àti múdájọ́ òfin ẹ̀sìn wá lágbàáyé lábẹ́ Rabitatul Alam al-Islami wọ́n ní náà ǹjẹ́ a lè sọ wípé èèyàn lè bímọ kó wá bí ọ̀bọ wọ́n wá àlàyé látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ medical experts lórí ẹ̀wà ṣàlàyé medical experts àwọn ṣàlàyé wípé kódà kí ọmọnìyàn kó bá ọ̀bọ kó bá láṣepọ̀ láìláì ọ̀bọ yóò lè bíyàn kò sì lè bí ọ̀bọ pẹ̀lú ìwádìí ìmọ̀ èyí tó yé àwa torí pé fọ̀sílà spíṣì ọmọnìyàn ó yàtọ̀ sí spíṣì ọ̀bọ so ká wá sọ wípé kẹ́tẹ́kẹ́tẹ́ kan ó bímọ orí rẹ̀ jẹ́ orí èèyàn ara rẹ̀ jẹ́ ara kẹ́tẹ́kẹ́tẹ́ medically wọ́n ní ó lè ṣẹlẹ̀ bí ọmọnìyàn bá súnmọ́ kẹ́tẹ́kẹ́tẹ́ tó dá àtọ̀ sí lára kò lè dọ́mọ lára kẹ́tẹ́kẹ́tẹ́ láìláì kò lè bímọ pẹ̀lú ìwádìí ìjìnlẹ̀ lọ́dọ̀ tí wọn so yẹn túnmọ̀ pé medically ká sọ wípé ìran ọ̀bọ tò ní o àwọn Yahudi ni wọ́n bí ọ̀bọ tò ní medically ó clear wípé kò lè ṣẹlẹ̀ kódà kánàfíà sálàmù mọ́ sọ̀rọ̀ kò lè ṣẹlẹ̀ bákan náà kẹ́ àwọn Yíbò ìnàkí ló fún àwọn lóyún ṣẹ̀pẹ́lẹ̀ mi máa ń sọ bẹ́ẹ̀ là ìran ẹ̀dá míì kò lè súnmọ́ ìran ẹ̀dá míì kọ́ bó ti bẹ̀ jáde in táwọn medical expert táwọn sọ díẹ̀ pẹ̀lú tó hàn sí wọn nínú mọ̀ ṣùgbọ́n wá ń ṣe nílé ìmọ̀ wípé wáì tí àwọn scientist sì fi gbàgbọ́ wípé ìpìlẹ̀ àwọn ènìyàn náà pọ̀bọ̀ ni wá ẹ rí pé medically gan scientifically
kí ní yẹn gùn wọlé ṣùgbọ́n theory yẹn ó bẹ̀ẹ̀bẹ̀ dì sí kúrò mẹ́. Now ìjọ ọ̀rọ̀ táwọn medical expert sọ wípé èèyàn ò lè bẹ́ran kó sùn kan bímọ sọ̀rọ̀ yẹn wọlé nínú ẹ̀sìn na'am ó wọlé nínú ẹ̀sìn torí pé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala Ọlọ́hun sọ fún al-Qur'an al-Karim Ọlọ́hun ní bismillahir rahmanir rahim wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwaja. Ọlọ́hun nínú àmì Ọlọ́hun ó ní wípé àwọn tí ó máa jẹ́ ìyàwó ẹ̀yin èèyàn nínú ìran ẹ̀yin èèyàn náà láti dá wọn. So yẹn túmọ̀ sí pé kò possible kéèyàn sọ wípé ajá yìí ló ń bí máa fò kódà kó mọ́ súnmájá ajá ò lè bímọ. Ajẹ́ pé tí wọ́n sọ táwọn onímọ̀ ìṣègùn proof medically yìí ó ṣe déédéé pẹ̀lú tọ́lọ́run bá ti sọ nínú Al-Qur'an. Ṣé ẹ̀mọ̀ pàǹkà ayà yẹn lọ́pọ̀lọpọ̀ gbà èyí ò ronú lọ wípé wà mí ní ayá tí a ní khalaqa lakum min anfusikum azwaja ìtumọ̀ rẹ̀ dìbò jù báyìí. So yẹn túmọ̀ sí wípé záójà rẹ̀ kò lè jẹ́ nàkí tí ó mọ̀ bí mọ̀ fún ọ pé àṣẹ mọ̀ wípé nínú àwọn ọmọ mẹ́rin tó bí méjì jẹ́ nàkí méjì jẹ́ èèyàn torí pé lẹ́hà wọn ìnàkí ni ẹlẹ́hà láà wa min ayatihi an khalaqa lakum min anfusikum azwaja nínú ìran èèyàn náà lẹ́ẹ̀tì máa níyàwó tí àtọ̀ yín tó lè fertilize ẹ̀gì rẹ̀ èèyàn náà ló gbúdọ̀ ní. Ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì Ọlọ́run bá sọ ní al-Qur'an al-Karim Ọlọ́run ya ayyuhan nas Ọlọ́run mo pè yín èèyàn u'budu rabbakum alladhi khalaqakum min nafsin wahida ẹ jọ́sìn fún Ọlọ́run ọba yín tó dá yín láti bí ẹ̀mí kan ṣoṣo wa khalaqa minha zawjaha ay khalaqa zawjaha min nafsi al-insan. Àwọn tí ó máa jẹ́ ìyàwó yín nínú ìran èèyàn náà ni wọ́n máa jẹ́ ìyẹn lọ́mọ létí bẹ̀ jáde wa batha minhuma nafsul insan wa nafsul insana in sahha at-ta'bir. Ibẹ̀ ni wa batha minhuma rijalan kathira wa nisa ibi tó mọ́ ti lè jáde nìyà. So yẹn túmọ̀ sí pé in tí àwọn experts nípa ètò ìmọ̀ ìlera tí wọ́n sọ wípé gbogbo bíkíbi tẹ́ bá ti gbọ́ tí wọ́n ní ẹnìkan bá ọ̀bọ láṣepọ̀ ọ̀bọ yẹn wá bí ọmọ kò jọ èèyàn tán kò jọ ọ̀bọ tán irọ́ ni pẹ̀lú ìwádìí ìmọ̀. So ìdán ìyẹn túmọ̀ sí pé tí ẹnìkan bá wá bímọ lénìí ọkọ àti ìyàwó wọ́n jọ láṣepọ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala kó sọ wá níbi àdánwò bẹ́ẹ̀ nígbàtí wọ́n wà bímọ wọ́n bá bí ọmọ yẹn dàbí ọ̀bọ. àwọn kan wá ní obìnrin yẹn ní kẹ́ bí léèrè níbo ló rìn sí ṣé kìí ṣe pọ́bọ náà ṣe ń bẹ̀ medically kọ́dà kọ́bọ̀ ṣe ń bẹ̀ kò lè ní tàfíìlà bó ti wùlẹ̀ kọ́bọ̀. So lọ́dọ̀ àwọn onímọ̀ ayé nípa ètò ìlera in tó ṣẹlẹ̀ yẹn àwọn nígbàgbọ́ wípé bí ọmọ yẹn ṣe jọ ọ̀bọ yẹn wọ́n sọ pé kìí ṣọ̀bọ èèyàn ni ó jọ ọ̀bọ ni torí pé in tó ṣẹlẹ̀ yẹn tashawuhat khalqiyya òun ló ṣẹlẹ̀ mẹ́ àwọn abnormalities kan ṣẹlẹ̀ nígbà tó wà nínú oyún òun ló fi ẹ̀dá rẹ̀ fi rí báyìí ṣùgbọ́n ìmọ̀ ìjìnlẹ̀ wọ́n sì establish wípé èèyàn lọ́mọ ó kàn lè mú sóra ọ̀bọ kó fẹ́ jọ ọ̀bọ ṣùgbọ́n pẹ̀lú in tó bí bọ́mọ yẹn ṣe wá gbogbo tó papọ̀ sí lára àdámọ̀ tó yàn náà ni. So tó bá wá rí bẹ́ẹ̀ ìyẹn ló máa wá bí alfarko ìyàtọ̀ láàrin wípé ṣé a wá lè ṣe kìyàsí irú ọmọ bẹ́ẹ̀ pẹ̀lú almashu tí wọ́n ní lẹ́yìn ìjọ́ kẹta kí wọ́n pa ṣérú ọmọ báyẹn tí wọ́n bá bí ṣé lẹ́yìn ìjọ́ kẹta ṣé ó lẹ́tọ̀ọ́ kí wọ́n pa ọmọ yẹn àbí ò lẹ́tọ̀ọ́ pẹ̀lú àlàyé àwọn medical experts yìí lọ́rọ̀ àwọn afá pèsè méjì.
àwọn àfáà kan sọ wípé irú ọmọ tí wọ́n bí kalẹ̀ yìí ní àwòrán ọ̀bọ, gbogbo analysis pé tẹ bá wo heart ènìyàn ni, tẹ bá wo kìíní kan, àwọn àfáà kan ní wíwò báyìí kí láà pé ọ̀bọ, kò sí ìtọ́ka wọn pẹ̀lú tẹ bá wo heart tẹ bá wo rárá ọ̀bọ náà ni wọ́n fi gbé hukumu lé lórí pé lẹ́yìn ọjọ́ mẹ́ta kàpá, torí wípé yóò da òfin rú. bó ní ọ̀bọ ṣe jogún ọmọnìyàn, yóò dá wa láàlẹ́ àwọn èèyàn mọ́ sáfún, ìdíyẹ táwọn fi mú fatuwa yẹn wá. ṣùgbọ́n àwọn abala kejì ní àwọn afá wọn ní lára kìí ṣe mọ́sùkù ní ọmọ yẹn, èèyàn ni. lẹ́yìn dọ́kẹta ẹ̀fílẹ̀ tí ó bá ti kú fún rẹ̀, ẹ̀fílẹ̀ bọ́lọ̀hún ṣe fẹ́ dà nìyẹn. lillahi mulku samawati wal ard yakhluqu ma yasha. ọlọ́run ọba subhanahu wa ta'ala ọba ṣe yóò wú lọ́lọ́run, ọba dẹ́dà bó bá ṣe wù ní. so yẹn ló wá bí mas'ala táwọn àfá tí wọ́n wá tẹnubọ̀ púpọ̀ wípé ó dá tí obìnrin bá wà ní oyún tán wá lọ ṣe àyẹ̀wò, wọ́n wá ṣàyẹ̀wò yẹn, wọ́n wá rí pé congenital abnormalities, tashawuhatu khalqiyya, ó wà lára ọmọ yẹn. ọmọ oyún tó wà ń bí yìí o, oyún yìí o kò lọ́wọ́ kan o, bí ọ̀bọ lórí rẹ̀ ti lẹ́nu rẹ̀ sí rí o, imú kò sí igi imú yìí ń bẹ o, ihò nìkan ló wà o, kò ságbọ̀n o, àgbọ̀n papọ̀ mọ́rùn ní o, wọ́n ti rí bẹ́ẹ̀ ultrasound kan ni wọ́n ṣe, wọ́n ti rí mbẹ̀. wọ́n ní ǹjẹ́ láti lè sá fún àbùkù ṣé wọ́n lè àbọ́tì oyún, wọ́n ṣe oyún yẹn, àbí kan fi ilẹ̀ bẹ́ẹ̀ kẹniyàn òbí bẹ́ẹ̀. làwọn afáàfin mú jáde ní pé hukmu ijhawi alwalad awil janin almushawwah, kí ni ìdájọ́ ọmọ táà ti observe congenital abnormalities lára ọmọ yẹn nígbà tó ti wà ní oyún. ìjẹ́gbà láàyè wà ká ṣe oyún yẹn àbí ká má ṣe, àbí ká fílẹ̀. lọ́dọ̀ àwọn onímọ̀ ìṣègùn, àwọn alal itlaq, àwọn sọ wípé ọbẹ̀ ta contaminate, ṣùgbọ́n báwọn ṣe sọ́hun àwọn àfóòsọ́bẹ̀, torí pé ẹ̀ṣẹ̀ tó tóbi ó ní kéèyàn ó gbẹ̀mí, ẹ̀ṣẹ̀ tó tóbi níwájú Allah subhanahu wa ta'ala. ìdí ni tó jẹ́ pé ọ̀rọ̀ tí àwọn àfáà sọ lórí pé ọmọ tí wọ́n rí yẹn tó ń bẹ nínú oyún tí ìṣẹ̀dá rẹ̀ tí ò fẹ́ jọte èèyàn, táwọn àléébù abnormalities kan wà lára ọmọ yẹn, ǹjẹ́ wọ́n lè terminate oyún yẹn àbí kán fi ilẹ̀ kó bí bẹ́ẹ̀? àwọn àfáà ní ọ̀nà méjì. nítorí àsìkò fẹ́ summarize ọ̀rọ̀ àwọn àfáà, ọ̀rọ̀ Shaykh bá Shaykh Ibn Uthaymeen, ọ̀rọ̀ àwọn àìmà, ẹwà máa ṣe mọ̀ pé sí gbogbo àwọn Imam Málíkì sọ̀rọ̀ yìí náà wọ́n sọ. ìgbà yẹn kò sí ultrasound, kò sí machine, kò sí o, ẹwà máa ṣe mọ̀ pé wáyé táwọn Imam Málíkì tẹ́lẹ̀ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀. wọ́n ní tó bá ṣe wípé addicted abnormalities lára ọmọ yìí before 120 days, tí oyún yẹn tí ò tí ju 120 days lọ, ìyẹn 4 months 4 weeks àbí 4 months, tí 4 months náà 120 days, tí oyún yóò tí ju 4 months lọ, àwọn àfáàní yajuzu ijhaduhu, a lè terminate oyún yẹn pẹ̀lú táa rí pé tán bá bí ọmọ ìbò ṣe rí yìí ewu ni o. ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní tó bá ṣe wípé bíbí ọmọ yẹn àbí ṣíṣẹ́kù ọmọ yẹn gan nínú ìyáhùn khatarun muhaqqaqun lil ó lè kó ìpalára bá ìyáhùn gan pẹ̀lú irú ọmọ yẹn kó wà nú ẹ̀, àbí kó bí irú ọmọ yẹn ó lè kó ìpalára bá ìyá yẹn, kódà ó lè gbẹ̀mí ẹ̀. wọ́n ní before 4 months yẹn contaminate ọmọ, wọ́n lè yọ.
ṣùgbọ́n tó bá ti lè ju 4 months lọ àwọn àfáà nílá kan jí wọ́n bí ọmọ yẹn náà bẹ́ kan fi ilẹ̀ bẹ́ tó bá ṣe wípé after tọmọ yẹn tó 5 months àbọ̀ tó 6 months ìgbà yẹn náà wá lọ ṣe ultrasound scan tí wọ́n ṣe wọ́n wá gbé jáde pé ọmọ tí ń bọ̀ yìí bí ọ̀bọ lórí rẹ̀ ṣe rí o àbí kò lọ́wọ́ kan àbí gbogbo ẹsẹ̀ rẹ̀ méjèèjì papọ̀ sẹ́yọ kan after 5 months àwọn àfáà nìkan fi lẹ̀lẹ̀ kí wọ́n jẹ́ wọ́n bí ọmọ bá náà tán bá wá bí kan bí kalẹ̀ bẹ́ nítorí wípé kí ni ẹ̀mí ti wà lára rẹ̀ qad tahaqqaqatil hayatu fihi ìṣẹ̀mí dẹ̀ ti dúró lára ẹ̀ tẹ́ ẹ bá pa after 4 months yẹn after 120 days yẹn tẹ́ ẹ bá pa ẹ̀mí lẹ pa ṣùgbọ́n fún Shaykh Ibn Baz alayhi rahmatullah ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ ọ̀rọ̀ yìí ni Majma'ul Fiqh al-Islami náà sọ wọ́n ní ṣùgbọ́n tó bá ti ju 4 months lọ kódà kó ti lé ní 7 months tá a bá discover wípé ọmọ yẹn tí wọ́n bá ní kí wọ́n fi ilẹ̀ fi baqa'ihi khatarun muhaqqaqun li hayatil tí a bá máa mọ̀ dájú wípé tán bá fi ọmọ yìí lẹ̀ lóòótọ́ ti lé ní 4 months ṣùgbọ́n tán bá fi ilẹ̀ sínú ìyá yìí báyìí bíbí rẹ̀ ẹ̀mí ìyá yẹn lè lọ wọ́n ní kódà kó ti lé ní 4 months àfáà Shaykh Ibn Baz èyí náà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà sọ wọ́n ní ọmọ yẹn kún ó terminate ẹ̀ kan abort ẹ̀ kódà kó bá ti lé ní 4 months nítorí pé kí ni o láti dáàbò bo ẹ̀mí tìyá ṣùgbọ́n àfáà Shaykh Ibn Uthaymin alayhi rahmatullah kọ́lọ̀ kó bá ayọ́nu sí wọn àwọn sọ tó yàtọ̀ sí tí ó gba àwọn àfáà sọ àwọn ní tó bá ṣe wípé ọmọ yìí ó ti kọjá 4 months nínú ìyá tá a wá rí wípé ṣíṣẹ́kù ọmọ yìí nínú ìyá yẹn ó lè kó ìpalára bá ìyá débi pé ó lè jẹ́ gbígbẹ̀mí ìyá èyí tí àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àfáà sọ pé kí wọ́n pa ọmọ yẹn kí wọ́n terminate ọmọ yẹn kán abort ẹ̀ àwọn láwọn ọ̀faramọ́ta gbẹ̀kan fọmọ yẹn lẹ̀ kọ́dà kẹ́mì ìyọ́ lọ kẹ́mì ìyọ́ lọ fàtíwà ilé ọlágbàra wọ́ bó tilẹ̀ jẹ́ wípé fàtíwà tí wọ́n yẹn ó yàtọ̀ sí tí gbogbo kódà Majma'ul Fiqh al-Islami lágbàáyé tí àkọ́kọ́ yẹn ni wọ́n sọ pé tó bá yẹ pé a rí pé ṣíṣẹ́kù ọmọ yẹn kódà kó ti lé ní 4 months tí ó bá kópa lára bá ìyáhùn kátàmílẹ̀tì kí ìyàwó máa ṣẹ́kù ṣùgbọ́n àfáà Shaykh Ibn Uthaymin kí ló táwọn náà fi sọ bẹ́ẹ̀ mọ́ wo ní táwọn àfáà sọ wọ́n ní àwọn ó fún alápèjúwe táàfi lè mọ̀ pé ẹ̀mí lẹ̀mí jẹ́ ẹnìkan lọ ní desert ebi wá ń pa kò rí tó lè jẹ ẹ̀mí rẹ̀ ti wá fẹ́ bọ́ ṣé tó bá rí òkú èèyàn lẹ̀ só lè jẹ́ àbí ò lè jẹ́ ó ti lọ rúra ní láti survive abẹ́ẹ̀kọ́ wọ́n ní kò wá rókú èèyàn ó wá rí mùsùlùmí kan tí yẹn sùn só lè pa ẹni yẹn kó sáré jẹ ẹran rẹ̀ láti fi survive náà nígbọ́ àkílójú òfin nípa torí pé àlàyé ni ṣùgbọ́n òun rò pé tó ń bá pa láti lè fi kẹ́mì tó ń mọ́ lè lọ láwọn afáàfin mú kọ́ ìdàwà wípé kò lẹ́tọ̀ọ́ la yajuzu iz'aqu nafsin li ibqa'i nafsin ma'suma kò ṣẹ̀tọ́ láti gba ẹ̀mí kan nítorí pé a fẹ́ jẹ́ kẹ́mì kan ó ṣẹ́kù àfọwà Ibn Uthaymin wọ́n wá lọ kọ́ ìdà yẹn wípé ọmọ tẹ́ ní ó ń bẹ nínú ìyá yìí tẹ́ sọ wípé wíwà nínú ìyá rẹ̀ lè kó ìpalára bẹ́ẹ̀ ní ìyá ẹ wá fẹ́ pa òun láti jẹ́ kẹ́mí ìyà ó dúró ẹ fẹ́ pa ẹ̀mí kan nítorí kẹ́mí kan ó lè dúró tó bá yẹ pé ìyẹn wọlé ni ó yẹ kẹ́ ẹ lè ṣe ẹni ẹ̀nà ẹni tó sùn lẹ́yẹ kan pa náà kẹ́mí tí ẹ lè dúró kẹ́mí kan lọ
èyí tí Shaykh Ibn Uthaymeen sọ so ní wéètì náà bí ní wéètì ṣùgbọ́n àwọn àfà masdaru tí oníkálukú tí máa ń mú ẹ̀rí wá á wà gbèsè gbé ara wọn àwọn àfà ní al-hukmu ala shay'in fari'un an tasawwurihi al-hukmu ala shay'in fari'un an tasawwurihi tá bá fẹ́ gbé ìdájọ́ lórí nǹkan á wò pé níbo ló ń kálukú ti mú قرر مجمع الفقه الإسلامي عن رابطة العالم الإسلامي في دورته 12 ìgbìmọ̀ tó ga jù lábẹ́ rọ́bítọ̀ al-alam al-islami ní Makka ìjókòó wọn ẹlẹ́ẹ̀kejìlá tí wọ́n ti gbé fadix jáde wípé annal janina idha balaga 20 yawma ba'da al-mi'a tí ọmọ bá ti lè pé 1 oyún fetus nínú tó bá ti lè pé 120 days fala yajuzu isqatuhu ẹ má ṣe oyún ẹmọ́ ìyẹn túmọ̀ sí pé gbogbo tẹ́ bá fẹ́ tampa pẹ̀lú oyún kọ́mọ̀ ti pè 4 months illa idha kana fi baqa'i khatarun muhaqqaqun ala hayati ummihi in tó fi lè mú terminate oyún yẹn látara wípé ọmọ yìí ẹ̀dá rẹ̀ orí bákan tó dẹ̀ ti kọjá 120 days ó gbọ́dọ̀ jẹ́ wípé ẹ rí pé tí oyún yìí bá wà lára obìnrin yìí ó lè kópa lára bá ẹ̀mí ìyá yẹn wal maqsud àwọn àfáà tún wá pàkíyèsí wá pé ní táwọn gbà lérò an yatahaddada al-khataru hayataha la sihhataha faqat wọ́n ní kìí ṣe health ìyá làwọn ń sọ o ìyá yìí ò ní gbádùn yọ́ mọ́ sí èyí ò tó láti terminate ṣùgbọ́n ó wà confirmed khatarun muhaqqaqun kìí ṣe pé assumed problem ó lè ṣẹlẹ̀ no danger muhaqqaq ascertained one wípé tọ́mọ yìí bá wà nínú obìnrin yìí ẹ̀mí obìnrin yìí lọ ìgbà náà lẹ́ tó lè terminate ọmọ tó jẹ́ pé ó ní abnormalities yẹ nígbà tó bá ti ju 4 months lọ nínú ìyá rẹ̀ so ọ̀rọ̀ tí mọ́jímọ̀ sọ yìí tọ́pọ̀lọpọ̀ àwọn àfáà fi sí yẹn ọ̀rọ̀ yẹn ló tẹ̀wọ̀n jù wallahu a'lam ju tàfáwà Shaykh Ibn Uthaymeen torí pé ìyá Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ọlọ́run ya ayyuhal ladhina amanu qu anfusakum wa ahlikum nar a gbọ́dọ̀ protect ìyá torí pé tí ìyá bá wà láyé yóò bí ọmọ mi ìyẹn ti di wípé ẹ jẹ́ ká gbé a gbọ́dọ̀ kọlu fìtínà méjì ló wà ńlẹ̀ dọ́rọ̀rù méjì ló wà ńlẹ̀ a wà wò wípé irtikabu akhafu dararain ó ti di dandan a gbọ́dọ̀ kọlu kan a wà wò pé èwo ló fúyẹ́ jù ala sabilil mithal on drive lọ nínú ọkọ̀ àwọn èèyàn 25 ló wà nínú ọkọ̀ àwọn ọmọ àwọn òbí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìyá ọmọ wà nínú ọkọ̀ bó ṣe wá ń bọ̀ tírélà kan bírèkì ẹ̀ bá já ìbá ń bọ̀ lọ́gangan ibi tó dẹ̀ lè jáwọ́ sí ọlọ́kadà kan tó fi yẹtí etí tó dirun òun ló wà lẹ́gbẹ̀ẹ́bẹ̀ ṣé ó sọ pé kó má kọlu ọlọ́kadà kó lọ fèsì tírélà yẹn ni pẹ̀lú gbogbo àlúmọ̀ tó kó sínú ọkọ̀ kí ló ṣe náà ó jáwọ́ síbi tí ọlọ́kadà kan bá lọ láti protect àwọn èèyàn tán bá bí àáfàá lérè ìdáfọ́ ọ̀sọ̀ ní fatwa náà kódà nínú òfin táyé ní tí mo sọ ní so wà mí bá bí áwòlá fatwa ti àfọwà Shaykh Ibn Uthaymeen tasọ́wùrù yẹn correct ṣùgbọ́n wallahu a'lam kò wà applicable lórí ọ̀rẹ́ a gbọ́dọ̀ protect life ya tókó tí a bá ń bẹ láyé yóò padà bí mọ́mí ṣòdíyàn tó jẹ́ pé tí àfọwà Shaykh Ibn Baz yẹn àti Majmu' Fiqh Islami tí wọ́n sọ yẹn ìyẹn wà arjah ó tẹ̀sùn jùlọ so ká wá summarize gbogbo ẹ̀ níta fẹ́ mú jáde ń bẹ̀ ní wípé almasku kí ọlọ́run kó sọ àwọn ẹ̀dá kan
kó yí wọn ẹ̀dá ọmọnìyàn kó yí wọn padà sí ẹ̀dá míì bí ẹranko ó lè tó ṣẹlẹ̀ ní àlè ọmọ yìí o tó pa Ànábì sọ wípé ní ó bá dọwọ́ kẹyìn ayé kí dẹ̀ ní nǹkan tó lè fà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ ìjà wa lè fi òun náà wé ọmọ tó ṣe wípé congenital abnormalities tó bá ṣẹlẹ̀ sí sáà lè fi wé àwọn àfáà ní wọn ò jọra wọn bó tilẹ̀ jẹ́ wípé lọ́pọ̀lọpọ̀ gbangba mi àfáà Shaykh Ibn Uthaymeen wọ́n ní ká máa gbọ́ wípé ẹnìkan bímọ ọmọ yẹn ò lọ́wọ́ kò lórí kò ní kinní kan wọ́n ní nínú tí máa ń fà á púpọ̀ náà ẹ̀ṣẹ̀ a máa fà á bóyá ẹ̀ṣẹ̀ obìnrin yẹn mutí ó ń ṣe rádaràdá àgbẹ̀ a máa fà á bákan náà tanawulu hububi mani'il hamli káwọn obìnrin ó máa lo ògùn pé àfẹ́ lóyún tó bá bí abirùn ọmọ tó bá lóyún abirùn ọmọ ó bí náà ni o Shaykh Ibn Uthaymeen wọ́n nínú àwọn factors nínú kàtí ó máa ń fà bó jẹ́ pé àwọn tí wọ́n jẹ́ expert nípa onímọ̀ ìṣègùn ayé àwọn attribute ẹ̀sọ́ wọ́n ló lè jẹ́ environmental factors ó lè jẹ́ nutrition bẹ́ẹ̀ nǹkan tẹ́ni yẹn ń jẹ olófà ó lè jẹ́ genetics olóṣokùnfà àbáwọn oríṣiríṣi nǹkan mi lóṣokùnfà ṣùgbọ́n àwọn ò fi kún pé ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n ẹ̀sìn ó fojú wò wípé pípọ̀ ẹ̀ṣẹ̀ láwùjọ ń gbà míì a máa ṣokùnfà káwọn èèyàn máa bímọ burúkú bẹ́ẹ̀ ọmọ tí ò dápẹ́ bákan náà Ọlọ́run dẹ̀ tún lè fi ṣe àdánwò kọ́lọ́n kó sọ wá ń bẹ̀ ẹni tí ò sẹ́lọ́n kọ́lọ́n fi ṣàdánwò fún abẹ́ Allah subhanahu wa ta'ala kó mọ́sẹ̀ ṣàánú wa kí kó sọ wá ń bẹ̀ ká wá ṣe kíyàs ká fi wọ́n jọra wọn wọ́n fẹ́ jọra láwọn ibì kan ṣùgbọ́n kìí ṣe gbogbo ibi náà ti fi jọra wọn nǹkan tí ò bá ti wá jọra wọn a kìí ṣe kíyàs lérí ẹ̀ ẹni tó wá lóyún tó padà wá bí ọmọ yẹn tí wọ́n ní kó má ṣe tó padà wá bí ọmọ yẹn kalẹ̀ ǹjẹ́ ọmọ yẹn lẹ́yìn ìjọ kẹta sí wọ́n pa ọmọ tá a ní kán má pa nínú oyún ṣé tó bá délé ayé ẹ wàá pa níjọ kẹta bí èèyàn bá pa ẹ̀dá èèyàn ni èèyàn pa ọ́ kódà ojú rẹ̀ dojú ọ̀pọ̀ medically àwọn onímọ̀ ìṣègùn establish pé kì í sọ̀bọ̀ ó kàn mú àwòrán ọ̀bọ̀ èèyàn ni so fatwa tó ní ká pa tó bá dijọ́ kẹta àwọn ṣe kìyàsí ẹ̀ lórí almasukhu ṣùgbọ́n almasukhu kọ́ ó ní tó bá ṣe wípé ó wá ní masukhu tọ́lọ̀ bá pè ní masukhu kò ní survive tó bá ti di kò lè lọ́jọ́ mẹ́ta tí ó fi kúra so ìdí nìyẹn tó fi jẹ́ wípé lọ́dọ̀ àwọn onímọ̀ tayé ẹ̀rí pé nínú sharia Islam àsìkò tí ẹ̀mí máa wà lára ọmọ gẹ́gẹ́ bá Ànábì sálàmù sí sọ lẹ́yìn 120 days ìyẹn 4 months nínú ti ṣègùn tayé ti lera àwọn náà ní age of fetal viability pé marhalatu qabiliyatil janinil haya marhalatu qabiliyatil janinil haya àsìkò tó ṣe wípé potentially ọmọ lè survive tí wọ́n bá bí nígbà náà starting from 23 weeks lọ́dọ̀ wọn 23-24 weeks àwọn gbà pé tí wọ́n bá bí ọmọ lásìkò yẹn ó sì lè survive ní advanced countries gẹ́gẹ́ bí Sweden, US, Canada tán bá bí ọmọ ní 23 weeks tán bá bí ní 24 weeks àwọn ní nǹkan tí wọ́n lè fi tọ́jú ọmọ tọmọ yóò sì survive bó tilẹ̀ jẹ́ pé tán bá bí ọmọ lásìkò yẹn ẹ̀fẹ́ lè mọ́mọ̀ wípé èèyàn ni ṣùgbọ́n lórílẹ̀-èdè wa Nàìjíríà ń bí kí Nàìjíríà ò tó lè mójútó yóò wọ 28 weeks bí tó bá wọ 28 weeks wọ́n gbé sínú incubator wọ́n máa mójútó tọ́lọ́n bá ní yóò survive ṣùgbọ́n àwọn àfáà míì tí wọ́n á mú jáde wípé tí wọ́n bá bí ọmọ torí pé ńgbà tó máa ń bẹ nínú náà nígbà míì ọmọ máa dàbẹ́ ní kó sì nírù tó bá wá padà wá bí ọmọ bóyá development yẹn wá slow
àbí wọ́n ti ẹ̀ bí níbi 23 tẹ́kọ́ ní Nàìjíríà wá ń bí ní tán bá bí ọmọ yóò lè survive 23 weeks 24 weeks kò lè survive. ṣùgbọ́n láwọn advanced countries àwọn lè mójútó kọmọ yóò ṣe kíní o kọmọ yóò survive. ọmọ tán wá bí tó nírùn dì àwọn kanṣe operation kan gẹ́rùn kó bẹ́ nítorí pé èèyàn náà ni ọmọ tí wọ́n bẹ̀. so ilé tó ń túmọ̀ sí pé sọ́mùrì àlàyé táwọn àfáà sọ o ní pé irú ọmọ tashawwu'atu khilqiyya yẹn a lè fi sí ọ́ndà al-masakhu a lè fi wọ́n wéra wọn wípé torí pé masakhu wọ́n kulẹ̀ ti gé èèyàn tẹ́lẹ̀ kó tó di pé Allah subhanahu wa ta'ala wá sọ wọ́n di ẹ̀dá mi. ọmọ tí wọ́n bí àwọn factors kan ló wà responsible tí ò fi pé lẹ́dà àbí tí ìṣẹ̀dá rẹ̀ fi fẹ́ jọ ti ẹ̀dá ó jọ ni kìí sọ̀bọ̀ ó jọ ni kìí sọ̀bọ̀. tí wọ́n bá lè bí ọmọ yẹn tí wọ́n bá tètè dictate nígbà tí ò tí tó 120 days tí wọ́n bá terminate ọmọ yẹn yẹ Jews kò sí láì fi bẹ̀ ṣẹ̀rí àgbà wọlé. ṣùgbọ́n tó bá ti ju 120 days lọ in tí wọ́n lè fi terminate ọmọ yẹn kódà kójú rẹ̀ ojojú ọ̀bọ pẹ̀lú ultrasound tí wọ́n ṣe in tí wọ́n lè fi terminate ẹ̀ ni pé kan rí wípé wíwà níkùn ìyá rẹ̀ yẹn ó lè jẹ́ sábàbí gbígbẹ̀mí ìyáhùn òun náà fi lè terminate ọmọ yẹn kódà kó ti ju 4 months lọ. ṣùgbọ́n tí ò bá ti rí bẹ́ẹ̀ wọ́n ní wọ́n bí ọmọ bá náà ni èyí tí operation bá lè ṣe nípa àwọn kùdìẹ̀kùdìẹ̀ ara rẹ̀ wọ́n ṣe operation rẹ̀. lábẹ́ ẹ̀bẹ̀ náà sì ní àwọn àfáà wọ́n gbà wọlé wípé lápèjúwe ẹni tí ò ní mú sìn tí wọ́n bí tí ò ní mú àbí tí ò ní ọwọ́ wọ́n lè ṣe plastic surgery wọ́n lè ṣe fún lábẹ́ jawazu izalatul aibi wọ́n lè ṣe fún artificial oníkan ṣe fún èyí tí wọ́n fi páyìn tó bá ní rùndì ẹlọ gẹ́rùn dànù kan operate ẹ̀kọ́ rẹ̀ àkàtí wọ́n fi ṣe kí ni o tí wọ́n fi pa ẹ̀mí ẹ̀ àmọ́ tó bá ṣe pé kò lè survive tó bá kú fúnra ara rẹ̀ khalas. so eléyìí ni àlàyé ní ṣókí tí àwọn olùmọ̀ tí wọ́n ṣe ní tí mo á fẹ́ ká kíyèsí ń bẹ̀ ni wípé age of fetal viability tí àwọn onímọ̀ ayé sọ náà tẹ́ ẹ bá wò ó fẹ́ ṣe déédéé pẹ̀lú èyí tí hadith Ànábì sallallahu alaihi wasallam sọ torí pé tí wọ́n yẹn tá bá calculate ẹ̀ bíi 4 months ń bọ́ sí 5 months làwọn sọ pé tọ́wọ́n bá ti dé stage yẹn qabiliyatul janin haya ó wà viable láti survive. so tẹ́ bá wà lọ wọ̀rọ̀ wọn yẹn náà ó súnmọ́ ìntí Ànábì sallallahu alaihi wa sallam tó sọ wípé 4 months wà nufikha fi ruh ẹ̀mí ó ti wà bẹ́ẹ̀. so n tó jẹ́ ká tójú bọ́ lè ní wípé gbogbo field tí a bá yà sí àmọ́ bá Islam níwájú káwá kó méjèèjì papọ̀ yẹn ìrànlọ́wọ́ ńlá ló jẹ́ fún wa láti rí iná rí ń tẹ́gbẹ̀wò rí. abẹ́ Allah subhanahu wa ta'ala ibi tá a bá dé ọlọ́run ọmọ tí a bí tí wọ́n mọ̀ sọ fún ìyá pé wọ́n ọmọ tó bí tí ó sì kéré mọ́lẹ̀ tí ó mọ̀ sá ọlọ́mọdé àdúró ọmọ bẹ́ẹ̀. abẹ́ Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa. àṣẹ ìdùnnú kan ni kóbìnrin bímọ kó wò pọ́n wọ́n ọmọ tó bí kínú rẹ̀ sì dùn kó gbé mọ́ra àṣẹ ìdùnnú kan. àṣẹ ìdùnnú kan ní ká gbé kóbìnrin bímọ tán báyìí kan sì gbé ọmọ ilé láyà kọ́kọ́ mọ́ fún lọ́mú kó sì wò báyìí kó bú sẹ́rìn. àṣẹ gbígbàdúrà kan ni ẹni tó yẹ pé ọmọ tó jáde lára rẹ̀ àsán arun bí ọ̀bọ ṣé yóò lè fún lọ́mú ọmọ rẹ̀ náà nù pọn. abẹ́ Allah subhanahu wa ta'ala àdánwò bẹ́ẹ̀ ọlọ́mọ fi ṣọ̀kan wa o. ìdàn ẹni tó bá ti wá ń kẹ́fì irú nǹkan bẹ́ẹ̀ gbogbo tí ó bá ṣe before 4 months ló fi jẹ́ pé nígbà míì ń bẹ kọ́lọ̀n kó bá tún àwùjọ wa ṣe ó yẹ ká mọ̀ ní lẹ́mìí wípé a mọ̀ lọ hospital kí hospital ilé ìwòsàn kó rọrùn fáwọn olóyún láti lè máa lọ gbó test náà máa ṣe kójọ́ fẹ́ obìnrin míì tó bá ti lóyún báyìí antinata kò jẹ́ ní lọ níbo láti fẹ́ rò kọ́lọ́ sí scan wo tí ìbá ti pé ó pọ̀ ọ̀sẹ̀ kan tó wọ́n bímọ ló tó máa sí ìgbà láwọn òṣèrò táwọn òṣèrè scan táwọn òṣèrè ultrasound gbogbo àwọn nǹkan wọ̀nyí àbí Ọlọ́run subhanahu wa ta'ala kó bá tún lè dé wá sí irú nǹkan yẹn sì ó ń lọ fún antinata
yóò ti ṣe scan yóò ṣe everything you want to detect it before 4 months tán bá terminate ẹ̀ ńgbà náà kò sí láìpẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n tó bá ti kọjá 4 months khalas àyàfi tó bá ṣe wípé nǹkan yẹn threaten life not health tó bá threaten life yá ni wọ́n lè terminate ẹ̀ ṣùgbọ́n tó bá threaten health yá wọ́n fi lẹ̀ náà wọ́n lè bẹ̀rẹ̀ ṣe gbogbo àwọn nǹkan ẹ wá wo bí Islam ṣe kẹnu jẹ̀mọ́ ẹ wo agbègbè ìmọ̀ tá a wọ̀ ẹ tún wo bí Islam ṣe ń dá sí báwọn afá ṣe ń dá sí pẹ̀lú qala Allah qala Rasul adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó ṣe wá ní mùsùlùmí a sì wá ń fi eléyìí náà ṣe nàṣíyà fún gbogbo ọmọ mùsùlùmí má sọ pé ò ní bùkátà sí mẹ́sìn ẹ̀ṣẹ́ mọ̀ pé kìí ṣe páfà lè mi fẹ́ ṣe dókítà mo fẹ́ jẹ́ ẹnjìnìà mo fẹ́ jẹ́ kò sí gbogbo tó rí o fẹ́ jẹ́ tó ní bùkátà sí mẹ́sìn kódà kó fẹ́ jẹ́ oníṣòwò kó fẹ́ jẹ́ businessman ó ní bùkátà sí mẹ́sìn torí pé yóò máa yà ọ́ lẹ́nu gbogbo agbègbè tó rí kọ́ ṣé bóun la sọ pé àwọn Imam Málíkì Imam Abu Hanifa wọn dá sọ̀rọ̀ ìgbà tí ò tí ì sí ultrasound machine tí ò tí ì sí gàgà wọ́n sọ̀rọ̀ lérí ẹ̀ gbogbo ọ̀rọ̀ tí wọ́n dẹ̀ mọ́ sọ ẹ̀mọ̀ qala Allah wa qala Rasul sallallahu alaihi wasallam ọlọ́run kẹwàá o ọlọ́mọdé ara padà sí àbúrò in tí ma kàyàn tí èyàn fún wá rí Islam lẹ́sìn tí ó yẹ kí wọ́n ṣe má ọlọ́mọ fi rú àdánwò bẹ́ẹ̀ kàn wá o àwa bí ọlọ́run èyí tá a sọ lénìí ọlọ́run má fi ṣe àdánwò fẹ́ni kọ̀ọ̀kan wa o gbogbo àwọn obìnrin wa tí wọ́n lóyún ọlọ́run in tí ọjọ́ wa táàrí tí mo wọ́n dùn ní kọ́lọ́run bá mú jáde lára wọn o rahmati ya rahman rahimin má jẹ́ kí a bí tí ó bà wá nú jẹ́ lọ́mọ kọ́lọ́n kó ṣàánú wa ìwọ lọba tí máa dá tó wù ọ́ abìọ̀ nínú títóbi rẹ má dára tí ó bà wá nú jẹ́ fún wa lára àwọn ọmọ tá mi o àtàwọn tá a ti bí àti àwọn tí ń bẹ nínú oyún àtàwọn tá a tún máa bí ọlọ́mọ fún ọmọ wa bà wá nú jẹ́ ṣé wọ́n ní ọmọ àdùnnú ṣé ni wọ́n ní ìtútù ojú fún wa fi dini wa dunya rahmati ya rahman rahimin gbogbo àwọn tọ́lọ́ sì ti fi rú àdánwò bẹ́ẹ̀ kan ọlọ́mọ ṣe bá wa rọ̀ wọ́n bá wa tù wọ́n lójú bi rahmatihi ya arhamar rahimin eléyìí ó jẹ́ díẹ̀ nípa àlàyé tí a yà síbẹ̀ nípa al-masxu adẹ̀ tí kò yíwa pé masxu ó yàtọ̀ sí congenital abnormalities ó yàtọ̀ síra wọn torí pé masxu àwọn yẹn kulẹ̀ ti jẹ́yàn tẹ́lẹ̀ kó tó di wípé Ọlọ́run wá yí wọn padà àwọn yẹn ò gbọ́dọ̀ survive after 3 days so a lè apply rẹ̀ 100% lérí àwọn tó bá yẹ pé congenital abnormalities ní tiwọn a dẹ̀ ti sọ àwọn ìpele tí Islam gbé kalẹ̀ ìgbà wo la lè terminate ẹ̀ ìgbà wo ni a lè terminate ẹ̀ gbogbo àwọn àlàyé táwọn afá sọ odidi mọ́jímọ́ ni wọ́n jókòó lérí ẹ̀ tí wọ́n sì give fatwa lérí ẹ̀ tán sì fi ránṣẹ́ sí gbogbo àwọn ààyè ńláńlá tó dá àwọn medical centers pé àwọn directors wọn báyìí ni òfin Ọlọ́run ọba lérí ẹ̀ lélẹ̀ ṣùgbọ́n tó bá ti tẹ̀lé ọ̀pá yẹn nìyẹn kódà wọ́n gbé fatiwa dé ní pé tá a bá rí pé dókítà kan ó terminate yẹn yóò padà sanwó ẹ̀mí fatiwa kan tó ń bẹ lórí yẹn náà sọ́bí Allah subhanahu wa ta'ala kọ́ṣà àdúwà ìbéèrè wa ni pé táwọn ènìyàn bá sọ dókítà pé àwa la fẹ́ terminate báwa terminate ṣe mọ̀ pé tó fi yẹ kí medical doctor mùsùlùmí kó ní mẹ́sìn náà ni yóò ní pé tí ò bá ti ju 4 months lọ mo lè ṣe ṣùgbọ́n tó bá ti ju 4 months lọ èmi ò lè ṣe ìdí tí medical doctor mùsùlùmí gbọ́dọ̀ fi gbàgbọ́ yẹn sílẹ̀ torí pé mẹ́sìn lẹ́lòmí ó ṣe yóò kàn bára ẹnu náà lọ́gbọ̀dá kíá yóò bára ẹnu náà ti pọ́n nígbàtí ẹ̀sìn òye so ìdí yẹn ta tún tẹnu mọ́ ẹlòmí yóò mọ̀ sí fìsìn dáa dókítà lè fẹ́ jẹ́ o ẹnjìnìyà mo fẹ́ jẹ́ àní ọmọ jẹ́ ṣùgbọ́n ká nímọ̀ ẹ̀sìn wa yìí ó ṣe pàtàkì o gbogbo ẹ̀yin òbí torí pé ọmọ rẹ̀ ó fẹ́ ṣe wáyé òjò lọ lé kí ó mọ́ òjò ha Qur'an òní àṣẹ ẹ̀rọ mẹ́lẹ̀ ní ò fẹ́ kó jẹ́ àfáǹtẹ̀ mo fẹ́ kó jẹ́ dókítà mo fẹ́ kó jẹ́ ẹnjìníà lọ́yà mo fẹ́ kó jẹ́ kò sí gbogbo nítorí ó fẹ́ jẹun náà ó gbúdọ̀ jò ní mẹ́sìn pàápàá jùlọ nǹkan tí ó lè protect ẹ̀ níbi kó kó sínú ìtọ́lọ̀mọ̀bọ̀ fẹ́ ó gbúdọ̀ nímọ̀ nípa ẹ̀ so n ta fẹ́ mú jáde nínú ọ̀rọ̀ yìí gan nìyẹn ẹ̀sìn Islam kìí ṣe Quran is scientific book rárá ṣùgbọ́n àwọn nǹkan tá tẹnubọ̀ yìí ká lè mọ̀ wípé ẹ̀sìn Islam ó dá sọ̀rọ̀ ayé wa ó sì dá sọ̀rọ̀ alkiyama wa at-tafaqquhu fi din ismatun min al-fitan abi Allah subhanahu wa ta'ala
ilé tí a gbé Ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní insha Allah ta'ala tó bá di ìjókòó tí ń bọ̀ a máa tẹ̀síwájú níbi tí a bá tafsir wa níbi tí a bá dé. Wọ́n ní ìbéèrè pé ọmọ tí a sọ wípé èèyàn ló bí ṣùgbọ́n ó jọ ọ̀bọ, wọ́n ní tí ọmọ yìí bá wá dàgbà ṣé tó bá fẹ́ ṣe nìká ṣó lè fẹ́ èèyàn náà? Àà wọ́n bá ti fún lọ́mọ níbi tí ilé ayé dé nísìn irú ọmọ yẹn àwọn àfọwọ́ kọ̀kọ́ wò pé ṣé ń sọ̀rọ̀ bí èèyàn àbí bí ọ̀bọ ló ti ń ṣe, ṣé àmì èèyàn náà ló pé sí lára tó bá ń sọ̀rọ̀ bí èèyàn tí ó gbọ́ nǹkan tí ń jẹ́ téèyàn náà tó wáyé pòun ló pé jù sí la irú rẹ̀ wọ́n ti sọ operation wọ́n ti gẹ́rùn kó bẹ̀ wọ́n ti ṣe kíni wọ́n ti gẹ́rùn kó bẹ̀ gbogbo àwọn sáyìn ara rẹ̀ irun tó ṣe kíní kankan ẹlòmíì náà ń bẹ tí èso ọ̀pọ̀tẹ́ pé gbogbo ara rẹ̀ kìkì irun tó bá bọ́ra lẹ̀ àwọn èèyàn míì wà bẹ́ẹ̀ kódà obìnrin míì wà irun ní gbogbo ara rẹ̀ ó sì lọ́kọ ní tó fi lè sọ pọ́ jọ ọ̀bọ báyá bí ẹnu ẹ̀ àbí mú rẹ̀ ẹlòmíì gan ń bẹ táwọn èèpè lọ́bọ̀ tẹ́ pé bó ṣe rí náà ní Ọlọ́run bá yakhluqu ma yasha àwọn èèyàn míì ń bẹ tó bá wo imú wọn imú yẹn ó lẹ̀ mọ́lẹ̀ tẹ̀yẹ báyìí àwọn ìran wọn bá sí rí ní àwọn míì sì ń bẹ imú wọn ó ṣe sọ́nsọ́ báyìí bọ́lọ́n sí dáwọn àwọn míì sì ń bẹ ṣe rí báwà sí máa ní júmújúmọ̀ táà máa ní ìpàkọ́ báyìí tí wọ́n flat báyìí yọ́wà rí báyìí ẹ̀ẹ́dẹ̀ rí pé kìí ṣe nìkan ọ̀pọ̀lọpọ̀ wọn bá ṣe rí náà ni so àkíyèsí ni sórú ẹni bẹ́ẹ̀ tó bá ti jẹ́ pé kàṣọ́ ìṣù èèyàn náà lọ́pọ̀ lára rẹ̀ tí èyí ṣe pé ń dún bí ọ̀bọ tí èyí pé ń bẹ́ ń tọ̀gẹ̀dẹ̀ ń ṣe káàkiri báyìí pẹ́lú ògo Ọlọ́run yóò fẹ́yàwó kódà tó bá bímọ gan ọmọ rẹ̀ lè mọ́tì ẹ̀jọ nǹkan yẹn ara bó ti wùdọ̀ mọ́ àmọ́ tó bá yẹ pé kàṣọ́ ìṣù ọ̀bọ tán yányán lọ́pọ̀ jùlọ àkọjá ẹni tí ó fún níyàwó náà ó ti wà nínú àwọn tó ṣe wípé kò lè níyàwó nù ẹlòmíì pé lẹ́dà gan tó fi dá ìláyé kò ríyàwó fẹ́ náà so káfẹ́yàwó yẹn tàn fíkẹ́ Ọlọ́run so yẹ ṣe iṣu ara bó ti wùdọ̀ mọ́ ṣùgbọ́n tí Islam sáfẹ́ protect ni pé nafs ẹ má gba ẹ̀mí o wala taqtulu nafsa allati harrama Allah illa bil haqq ó dẹ̀ ti wà established pé èèyàn tó bá bí n tó jọ ọ̀bọ èèyàn náà ni because ọ̀bọ ò lè bẹ́ èèyàn sùn kó bímọ in tọ́lọ̀ ń sọ àtọ ọkọ rẹ̀ yẹn dà nìyẹn yakhluqu ma yasha so al-aslu fi al-insan tó ti wà báyìí so bí ìdájọ́ èèyàn ṣe rí nìyẹn wallahu ta'ala kábí Ọlọ́run bá subhanahu wa ta'ala kó ṣọ́ wa níbi irúfẹ́ àdánwò bẹ́ẹ̀ iṣẹ́ masjidi wa ẹnìkọ̀ọ̀kan wa ẹ jẹ́ ká gbìyànjú ká dá sí kọ́lọ́wọ́n bá kí ó wọ́ṣẹ́ bọ̀ wá lásìrí account details mọ́ṣálásí 05199344599 Darus Sunnah Islamic Foundation Mosque GT Bank 05199344599 Darus Sunnah Islamic Foundation Mosque. Iṣẹ́ tí ń lọ mọ́ṣálásí iṣẹ́ sólà àtàwọn àyè kọ̀ọ̀kan ní mọ́ṣálásí a ní bùkátà sí owó tó pọ̀ ṣùgbọ́n ẹni tẹ́rẹ èjì tẹ́rẹ nítorí kálukú bá ń dá sí náà yóò padà di púpọ̀ náà ni kọlọ́mù bá kó bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan wá láṣìírí. Bákan náà ọmọ ìyá wa tí a ń gba ìtọrẹ àánú fún láti ṣiṣẹ́ àìlera ojú èyí tó ń bá wọn fínra a fi síwájú Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run ní first week of February oṣù tí ń bọ̀ yìí òun la ní lẹ́mìí wípé wọ́n lọ ṣe iṣẹ́ náà ṣùgbọ́n owó tàà ń wá owó yìí ò tí pé o ó sì kù 856,000 naira 500 nínú 2 million àti rí 1,143,500 ó kù 856,500 ẹnìkan ó lè gbélẹ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala gbogbo tí ń jẹ́ mọ́lẹ̀ ara tiwa náà ọlọ́mọgbà kó lára wa kọ́lọ̀n kó lo èmi àti ní sábàbí láti dá ìrìnà ọmọ ìyá wa náà padà tá bá wá ṣe Ọlọ́run mọ́gbà ìrìnà tiwa náà kí Ọlọ́run kí ó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa inshallah tó bá di jókòó tí ń bọ̀ a ó máa tẹ̀síwájú lẹ́ni medical line láyà sí láti inú al-Qur'an ìgbà míì a lè yà sí tọ́jọ́ mọ́ òfin legislation law
àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni Islam sọ mọ́ ìmí alẹ́yà sí humanities kí ni Islam sọ mọ́ ìmí alẹ́yà sí sociolinguistics gbogbo àwọn nǹkan ẹ̀ rí pé bí o bá ṣe lajú sí ló ṣe gbádùn ìmọ̀ Islam ló fi jẹ́ kí mùsùlùmí ò gbọ́dọ̀ máa fojú kan rí náà kí yẹn kàn máa jẹ́ kúkú dídì àfá pẹ̀pẹ̀ ojú kan ibì kan nínú kótó kan lẹ́ẹ̀fì máa rínú àwọn ọ̀rọ̀ míì náà lẹ́lómi bẹ́ ẹnìkan ọ́tàkù àfá wa ẹ̀kíní ká sì bú àìlájú nìyẹn ṣe bóun la sọ pọ́rọ̀ tí Shaykh Ibn Uthaymeen ló sọ yìí ó yàtọ̀ sọ́rọ̀ tàfá wọn ọ̀rọ̀ tí stand Shaykh Ibn Uthaymeen ó yàtọ̀ sọ́rọ̀ tí Shaykh Ibn Baz bẹ́ẹ̀ sì ni Shaykh Ibn Baz àfá ni wọ́n jẹ́ fún Shaykh Ibn Uthaymeen àwa gbọ́ wípé àwọn tán jẹ́ followers Shaykh Ibn Uthaymeen wọ́n á bẹ̀rẹ̀ sí nílẹ̀ wọn ló kú ọ̀rọ̀ gbáà Shaykh Ibn Baz àfá gbogbo ayé àfá àtọkọ́ mọ̀lẹ́kà ń kéw kí ní kan ògbúdọ̀ sọ̀rọ̀ tó yàtọ̀ sí tiẹ̀ òdo náà ní ń fa gbogbo àwọn tẹ́ bá ti rí tí tán ṣe báyìí àìmọ̀kan náà ni ojú yẹn sì dúdú bí ìmọ̀ bá kẹnu ọmọ wípé in ti ń bẹ lẹ́yìn ẹ̀fà ó jẹjẹ lọ pàápàá jùlọ nínú mẹ̀sìn wáyé o gbogbo fíìdì láyé ẹ máa bá Islam bẹ̀ so abẹ́ Allah subhanahu wa ta'ala kọ́mọ́ṣẹ́ fún wa ní máa màlò kọ́mọ́ṣẹ́ wá lẹ́ni tí ń sọ òdo àfòdó sọlá kọ́lọ̀ ń kọ́ sọ wa ń bẹ̀ o àfòdó sọlá afa kéwú máa jẹ́ òǹkùn kéwú kọ́lọ̀ ń kọ́ ṣe àánú wa o kọ́lọ̀ ń kọ́ tọ́ wa sọ́nà o bi rahmatihi ya arhamar rahimin wa sallallahu wa sallama ala nabiyyina Muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk atún fi àsìkò yìí dúpẹ́ wòyí ìjẹjọ à ń palẹ̀ mọ́ fún ti walimatun nikah àdúpẹ́ fọ́lọ́run ọba tí ó jẹ́ ká máa rántí ọjọ́ ìjẹjọ banújẹ́ lẹ́nu àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba o ìtọ́lọ̀ ń ṣe àmọ́ lóore o dáadáa bẹ́ẹ̀ ọlọ́jọ́ púpọ̀ ní sẹ̀mí ayé nìkọ̀ọ̀kan wa o gbogbo àwọn tí wọ́n kópa lọ́nà kààbọ̀nà míì jazakumullahu khairan Ọlọ́run kó bá sí ilẹ̀ sàn dáadáa gbogbo àwọn tó ń fẹ́ wá fún ti kàbídìmì tí wọ́n láǹfààní jazakumullahu khairan Ọlọ́run kó bá sí ilẹ̀ sàn dáadáa gbogbo àwọn tí wọ́n fẹ́ wá tí wọ́n wá tó ń ṣàdúrà fún wa Ọlọ́run bá kó bá sí ilẹ̀ sàn dáadáa ilé ìta ṣe iná Ọlọ́run má ṣe lè wẹ̀ nìkọ̀ọ̀kan wa o jẹ́ gbogbo wa jẹ́ ká pójú ṣe dáadáa nídìí ẹ̀sán Ọlọ́run nínú ìsẹ̀mí ayé برحمتك يا أرحم الراحمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته